A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹlifẹli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti kí gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin tòun ti lóbìnrin wípé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdún, ẹ̀mí yóò ṣe púpọ̀. Tinubu nínú ọ̀rọ̀ ìkíni fún ti ọdún ìtúnu ààwẹ̀ èyí tó wáyé ní ogúnjọ́ tí í ṣe ọjọ́ Jímọ̀ nínú oṣù kẹta ọdún 2026. Nínú ọ̀rọ̀ ìkíni fún ti ọdún ìtúnu ààwẹ̀ ọ̀hún ní Tinubu ti rán gbogbo múmìnì tóun ti múmìnà létí àwọn ìwà rere tó ń ti àwọn ìgbésẹ̀ èyí tó dáa tí wọ́n kọ́ lásìkò oṣù Ramadan èyí tí wọ́n ṣẹ̀ parí rẹ̀ yìí. Níbẹ̀ ló ti ní òun rọ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà láti dákundábọ̀ kọ́ ìwà rere àti ìgbésẹ̀ rere èyí tó wà nínú oṣù Ramadan tí wọ́n kọ́ ẹ̀kọ́ rẹ̀ níbi àwọn wáàsí gbogbo èyí tí wọ́n lọ. Bákan náà kí wọ́n wo àwòkọ́ṣe rere látara Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó ní ìkẹ́ àtọlà Ọlọ́run ń bẹ fún o, wípé nípa rírántí àwọn nǹkan wọ̀nyí yóò lè jẹ́ kí gbogbo wa láti máa ṣe dáadáa sí i, láti jìnnà sí àwọn ìwà búburú. Bákan náà òun ló ní ká tún rántí o láti máa fúnni, ká rántí àwọn aláìní tó kù díẹ̀ fún káàtó láwùjọ nípa fífún wọn ní jíjẹ, mímu àti wíwọ̀. Ó ní bọ́lọ́run bá bùkún yàn láti fi òrùlé sí i, ó ní kò sí ohun tó burú ń bẹ̀. Ó ní àwọn nǹkan wọ̀nyí ni àwọn ẹ̀kọ́ pàtàkì èyí tá a kọ́ nínú oṣù Ramadan. Ó tún wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ nípa lílo ìfẹ́ ìjìnlẹ̀, ìfẹ́ àti inú ọkàn wá síra ẹni. Ó ní bá a bá nífẹ̀ẹ́ ara ẹni, àwọn ìwà jàǹdùkú, àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n di kanajọ́gbọ̀n, onírúfẹ́ àwọn ìwà búburú yìí wọn yóò lè jìnnà sí o. Ó ní nípa ìdí èyí gbogbo ẹ̀kọ́ èyí tó dáa èyí tá a kọ́ nínú oṣù Ramadan ká má ṣe gbàgbé rẹ̀, ká mú lò láì fi ti èdè, ẹ̀yà àbí ti ẹ̀sìn láì fi ṣe, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde ní ọjọ́ Jímọ̀ tí ṣogúnjọ́ nínú oṣù kẹta ọdún yìí. Lákòótán ó gbà á ládùúrà wípé Ọlọ́run kò nínú wá ní ládàá gbogbo iṣẹ́ rere èyí tá a ṣe lásìkò Ramadan, pé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè rere. Fẹ́mi Fani-Káyọ̀dé tí í ṣe alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣojú èyí tí ààrẹ Bọ́lá Tinubu yàn lásìkò yìí ló ti pe àkíyèsí Délé Momodu tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, pé àkíyèsí rẹ̀ wípé Délé Momodu ti gbàgbé olóore. Ó ní oore pẹ́ aṣiwèrè gbàgbé. Fani-Káyọ̀dé ní òun rántí ìgbà náà lọ́hùn-ún nígbà tí Délé Momodu tí ò ní nǹkan kan àtijẹ àtimu tó nira fún o. Káyọ̀dé sọ wípé ó kéré tán odidi 40 ọdún òun ní ààrẹ ilẹ̀ yìí lọ́wọ́ yìí Bọ́lá Tinubu òun ló fi bọ́ Délé Momodu tó ń fún ní jíjẹ tòun ti mímu àti wíwọ̀. Ó wá ní nírú àsìkò yìí kò yẹ kí Délé Momodu jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìṣèjọba rẹ̀, èyí tí Délé Momodu sọ lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu ó dàbí ètò ìṣèjọba ajagun fẹ̀yìntì tó ti di olóògbé èyún General Sani Abacha ní ìgbáyé rẹ̀.
Fani Káyọ̀dé wá ní bí Délé Momodu bá gbàgbé ó lóun ò lè gbàgbé ò nítorí wípé òwe àwọn àgbà ló sọ wípé ẹni tó bá ṣú lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kò lè gbàgbé ó ló kéré tán odidi 40 ọdún òun ni Tinubu òun ló fi ń bọ́ Délé Momodu tí ń fún ní jíjẹ tòun ti mímu. Ó ní bí ètò ìṣèjọba Tinubu bá tiẹ̀ ní kọ́lọ́fín tàbí ṣùgbọ́n kékeré kan ó ló yẹ kí wọ́n pera wọn sínú kọ̀rọ̀ láti bára wọn sọ kí wọ́n sì wo ọ̀nà tí wọ́n yóò gbà láti lè jẹ́ kí nǹkan kó padà bọ̀ sípò yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ kùngbákùngbé èyí tí wọ́n ní Momodu ó ń sọ káàkiri. Gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra tóun náà gbégbá ìbò lọ́dún 2023 sí ipò ààrẹ eyín ọ̀gbẹ́ni Peter Obi òun mà ló ti sọ fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà láti dẹ́kun àwọn àwáwí ọ̀rọ̀ èyí tó ń tẹnu wọn jáde kí wọ́n gbájúmọ́ ètò ààbò ilẹ̀ Nàìjíríà kí orílẹ̀-èdè yìí lè gba ìsinmi kúrò lọ́wọ́ àwọn alákatakítí agbésùmọ̀mí tí wọ́n fi ojoojúmọ́ pa ẹ̀mí aláìṣẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi nínú ọ̀rọ̀ kan tó fi sórí ìkànnì X rẹ̀ èyí tá a mọ̀ sí abẹ́yẹfò Twitter tẹ́lẹ̀ nínú ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí àwọn àjọ kan èyí tí wọ́n máa ń fi ojú ṣùnùkùn wo bí àwọn ogun agbésùmọ̀mí bó ṣe pọ̀ sí láwọn orílẹ̀-èdè káàkiri àgbáńláyé èyí tí wọ́n mú orúkọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ogun agbésùmọ̀mí tó ti ń ṣọṣẹ́ jù lọ lọ́wọ́ yìí. Peter Obi ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó ta àbùkù gbà bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tètè gbé ìgbésẹ̀ nítorí kí á kánmọ́nkóbò láti lè rí dájú wípé orílẹ̀-èdè wa Nàìjíríà gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí èyí tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ Nàìjíríà láàmú lójoojúmọ́ Peter Obi ní ìbànújẹ́ ọkàn ni láti máa gbọ́ ìròyìn ìṣekúpani látọwọ́ àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP tó fi mọ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi lórílẹ̀-èdè yìí. Ó ní bí wọ́n bá gbàgbé lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ńlá àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí ju àdó olóró èyí tó pa èèyàn tó lé ní 20 nínú ọjà kan ní ìpínlẹ̀ Borno tí wọ́n tún lọ sínú ẹnu ọ̀nà àbáwọ̀ ilé ìwòsàn ìkọ́ni èyí tó wà ní ìpínlẹ̀ Borno tí wọ́n tún ṣọṣẹ́ ń bẹ̀ níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tó lé ní 100 ti fi ara pa. Ó wá ní nǹkan àwọn yìí ńlá àwọn àjọ tí wọ́n ń wo àwọn ètò ààbò lórílẹ̀-èdè gbogbo ni wọ́n wò tí wọ́n fi sọ pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan nínú orílẹ̀-èdè èyí tó ogun agbésùmọ̀mí tó ti ń ṣọṣẹ́ jùlọ báyìí. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi ó rọ ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ kí wọ́n fi àwáwí sílẹ̀ nítorí ohun gbogbo tá a lò láti fi ṣẹ́gun agbésùmọ̀mí ó ló ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí wàhálà èyí tó ń súyọ ní ìpínlẹ̀ Borno báyìí Sultan tìlú Sokoto eyín Alhaji Muhammad Sa'ad Abubakar òun mà ló ti sọ fún àwọn ológun wípé kí wọ́n ṣígun lọ bá àwọn agbésùmọ̀mí kí wọ́n má dúró de àwọn agbésùmọ̀mí kí wọ́n ṣòro kó tó di wípé àwọn ológun gbé ìgbésẹ̀. Sultan tìlú Sokoto èyí tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ìkíni fún ti ọdún ìtúnu àwẹ̀ ìparí oṣù Ramadan èyí tó wáyé níbẹ̀ ló ti sọ̀rọ̀ ọ̀hún. Lákọ̀ọ́kọ́ olóhùn kí gbogbo mùsùlùmí múmìnì àti múmìnà òun kí wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wípé Ọlọ́run kò ní fi oṣù Ramadan tọdún yìí ṣe òpin fún gbogbo wa lẹ́yìn náà ló rán wa létí àwọn iṣẹ́ rere ìwà rere ìgbésẹ̀ rere àti ọ̀rọ̀ rere èyí tá a kọ́ nínú oṣù Ramadan àti eléyìí tá a kọ́ látara Nabi Muhammad sallallahu alayhi wa sallam wípé kí gbogbo wa ká gbé ìwà rere wọ̀ nípa fífi ìfẹ́ hàn síra ẹni. Nípa ìdí èyí a ó lè jìnnà sí àwọn ìwà búburú Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá rán sọ fún àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà láti dáàbò bo ẹ̀mí òun dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó tún rán wọn létí ìṣẹ̀lẹ̀ abàmì
ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno nínú ọ̀sẹ̀ yìí. Ó wá ní kí àwọn ológun ilẹ̀ yìí kí wọ́n gbáradì kí wọ́n dúró tán o láti ṣígun ojú ìjà kọ àwọn agbésùmọ̀mí ọ̀hún kí wọ́n lè pa wọ́n run, kó má ṣe dúró de àwọn agbésùmọ̀mí pé tí wọ́n bá ṣiṣẹ́ ibi làwọn ológun yóò tó dìde. Ó ní rárá o, ó ní ẹni tí ò bá fẹ́ kí àlàáfíà kó jọba irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ bá a bá rán wọn níṣẹ́ ọ̀run àrèmábọ̀. Ó ní kò sí ẹ̀ṣẹ̀ nípa ìdí èyí kí àwọn ológun gbáradì láti dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Sultan tilẹ̀ Sokoto Alhaji Mohammed Abubakar Sahad tó tẹnu rẹ̀ jáde. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn olórin tàkasùfé nílẹ̀ wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Real èyí tí wọ́n pè ní Mr Real Ogunma ló ti gba àwọn akẹgbẹ́ rẹ̀ lámọ̀ràn wípé irú àsìkò tá a wà yìí, àsìkò èyí tó yẹ kéèyàn kún fún àdúrà láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó bọ́ kúrò lọ́wọ́ ètò ààbò èyí tó mẹ́hẹ̀. Mr Real èyí tó ní ó yà òun lẹ́nu pẹ̀lú bóun ṣe ń rí àwọn akẹgbẹ́ òun tí wọ́n fi ojoojúmọ́ gbé orin tuntun jáde, tí wọ́n ń lọ ilé ijó láti lọ rèé jẹun mu kí wọ́n sì jó láì bìkítà àwọn ẹ̀mí èyí tó ń fojoojúmọ́ bọ̀ wò, tí í ṣe ẹ̀mí aláìṣẹ̀ èyí tó ń bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè yìí. Mr Real èyí tó sọ ọ̀rọ̀ náà, ó ní ìbànújẹ́ ló jẹ́ fún òun àti wípé ní gbogbo ìgbà tí òun bá jí lòun fi ojoojúmọ́ gbọ́ ìròyìn ìbànújẹ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n tuntun ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, léyìí tó jẹ́ ọgbẹ́ ọkàn fún òun èyí tí ò fún òun ní àyè láti rorí gẹ́gẹ́ bí ọmọlúàbí wípé orin tuntun lòun fẹ́ gbé jáde. Ó ní nírú àsìkò yìí ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ òun kí wọ́n gbé iṣẹ́ orin tì, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kún fún àdúrà àti ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n máa gba ìjọba láti lè dẹ́kun àwọn ẹ̀jẹ̀ tí àwọn aláìṣẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lójoojúmọ́. Mr Real ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òun sọ yìí, òun mọ̀ wípé àwọn kan wọn yóò sọ wípé òun ò mọ orin àbí òun ò ní orin tóun fẹ́ kọ ni, tàbí wípé kí wọ́n fi àwọn sílẹ̀ láti lè jáyé orí àwọn. Ayé kan ló wà, ó ní lótìtọ́ ní lódodo wọ́n lè jáyé wọn, ayé kan ló sì wà. Ó ní ṣùgbọ́n bá a ti rántí ara ẹni ká rántí àwọn ènìyàn àti àwọn mọ̀lẹ́bí tí ẹ̀mí àwọn ènìyàn wọn tó ń fojoojúmọ́ bọ̀ sọ́wọ́ àwọn agbésùmọ̀mí ilẹ̀ yìí. Nípa ìdí èyí, ó ní ìbànújẹ́ òun ló jẹ́. Ó wá rọ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà láti lè dákun kí wọ́n dẹ́kun gbogbo ìwà ìta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ èyí tó ń wáyé látọwọ́ àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí. Ó sì rọ̀ wọ́n láti lè jẹ́ kí wọ́n mú ètò ààbò le gbọ̀nyìndọ̀nyìn kí àlàáfíà kó lè jọba lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Mr Real tó tẹnu rẹ̀ jáde. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ bá láǹfààní láti gbọ́tùnú ìmíì nílé iṣẹ́ wa, mo gbà á ní àdúrà wípé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, láàyè àti láàyè rere. Àmín. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.